ló wá ń kọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú pé kí ló dé ó ṣe lè ṣẹlẹ̀ tí àjọ EFCC tí wọ́n wàá ti àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí bò tó kù bíi ọ̀sẹ̀ kan àti ọjọ́ bíi méjì. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí í fi èrò àti ìwòye tiwọn hàn, ṣùgbọ́n ìròyìn tá a gbọ́, ìròyìn tó wá jáde, àṣẹ tó jáde láti iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú àṣẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ó ti wá ń jẹ́ káwọn èèyàn, àwọn ọmọ Nàìjíríà, àwọn òwòye àti àwọn amòfin ló jẹ́ kí wọ́n máa kan sáárá sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà. Àṣẹ ìwo ló jáde? Kí ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí ló sọ? Nígbà tí ìròyìn tẹ̀ wá lọ́wọ́, ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó pàṣẹ fún àjọ EFCC wípé ó yá o, kíákíá ẹ tètè lọ sí àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ẹ gbẹ́sẹ̀ lé ní kíákíá, ní kò pẹ́ agbára jàgbára lọ. Kí ni àwọn àwíjàre, àwọn nǹkan tí iléeṣẹ́ ààrẹ wí tí wọ́n fi pàṣẹ pé kí àjọ EFCC kí wọ́n lọ gbẹ́sẹ̀ kúrò lórí ilé àpò àsùnwọ̀n àkáǹtì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n tì ní kíákíá? Gẹ́gẹ́ bá a ṣe rí kà, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àṣẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní ọ̀tọ̀ lójú táwọn aráàlú ó fi máa wò ó, ọ̀tọ̀ létí tí wọ́n ó fi máa gbọ́, torí pé ètò ìdìbò ó kù bí ọjọ́ bíi 9 sí 10, ẹ wá lọ ti àsùnwọ̀n ìjọba. Ojú kí lẹ fẹ́ káwọn èèyàn fi wò ó, etí kí lẹ fẹ́ kán ti gbọ́, àti pé tèmi ti ń kún, àwọn èèyàn ti ń pè, àwọn èèyàn ti ń fi èrò àti ìwòye tí wọ́n sọwọ́ wípé ọwọ́ òṣèlú ti wà ń bẹ̀ pé kí ètò ìdìbò tó fẹ́ wáyé kó má bàa lọ nírọ̀wọ́rọsẹ̀, kó má bàa fẹ́fọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party tí í ṣe ẹgbẹ́ òṣèlú tí gómìnà tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ti jáde tó ti gbàpótí ni. Pé kí lẹ̀ ń wò ṣáájú àsìkò yìí tí ẹ fi gbé ìgbésẹ̀ yẹn tó wá jẹ́ pé ìgbà tí ètò ìdìbò tó kù bí ọjọ́ bíi 9 sí 10 òun ni ẹ wá ti àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun? Etí ìwo ní gbọ́? Ẹ má sọ mí lẹ́nu o, ó yá kíá ẹ lọ sí i. Gẹ́gẹ́ bí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó ṣe pàṣẹ fún àjọ EFCC, àṣẹ tí ààrẹ pa fún àjọ EFCC wípé kí wọ́n lọ sí ilé àsùnwọ̀n ìfowópamọ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwọn èèyàn ti wá ń fi èrò àti ìwòye tí wọ́n sọwọ́. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn fi ń wò ó, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín o, mo máa ń sọ fún yín pé èrò kì í papọ̀, ìwòye kì í papọ̀ lórí ọ̀rọ̀. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wò ó. Bó ṣe rí lọ́dọ̀ tèmi ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín, bó ṣe rí lọ́dọ̀ tiyín ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì. Bọ́lá sì dalẹ̀ ayé nìyẹn, a kì í rorí bákan náà, ìwòye kì í papọ̀. Àwọn èèyàn ti wá fi èrò àti ìwòye tí wọ́n sọwọ́ lórí àṣẹ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi síta. Kí làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ, àmúwá. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbà pé tẹ́ ẹ bá rántí nínú àwíjàre àjọ EFCC gan, nígbà tí àwọn èèyàn ń fi ọ̀rọ̀ síta, ará àwọn olóṣèlú tí wọ́n ti sọ̀rọ̀, kódà ará àwọn ẹgbẹ́ òṣèlú míì
tí wọ́n ṣe ẹgbẹ́ òṣèlú Accord Party Accord táwọn kan ti jáde. Ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ ẹgbẹ́ òṣèlú ADC ó ti jáde sọ̀rọ̀, Peter Obi ti jáde sọ̀rọ̀, Àtíkù ti jáde sọ̀rọ̀, àtàwọn èèyàn míì. Kódà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé òun náà ti sọ̀rọ̀. Ó ní bí ìgbà pé èèyàn fẹ́ máa dúnkòokò mọ́ ní òlélẹ́ yìí nígbà tí ọjọ́ bíi 10 tẹ wá ṣẹ̀ṣẹ̀ rántí pé ìgbà yẹn ló yẹ kẹ́ ẹ ti àpò àsùnwọ̀n ìjọba. Àwíjàre EFCC ni wípé àwọn fura, àwọn ṣàkíyèsí wípé àwọn owó tó ń jáde láti àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé kì í jáde bẹ́ẹ̀ tẹ́lẹ̀, pé ni àwọn rí táwọn fi gbé ìgbésẹ̀ yẹn. Àwọn ò sì ṣàdédé gbé ìgbésẹ̀, àwọn ní ẹ̀tọ́ àti ojúṣe àwọn ni lábẹ́ òfin láti ti àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ fún wákàtí 72 72 hours táwọn bá fura màgòmágó nínú àkáǹtì ìjọba ìpínlẹ̀. Àwọn òṣàdédé gbégbèsè o, àwọn gba àṣẹ nílé ẹjọ́ ni, pẹ̀lú court order làwọn fi gbé ìgbésẹ̀ àwọn gẹ́gẹ́ bí àwíjàre EFCC. tó ń kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lómi nínú wípé nígbà tó jẹ́ pé àjọ EFCC láwọn gbé ìgbésẹ̀ yẹn lábẹ́ òfin ni, táwọn sì tọ ìlànà tó tọ́, kí wá tún ní àṣẹ tí iléeṣẹ́ ààrẹ lábẹ́ àṣẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pa fún àjọ EFCC wípé ó yá ẹ lọ sí ìgbésẹ̀ tẹ́ gbé yẹn ó kù díẹ̀ káàtó. Ẹ ti mọ̀ páwa kì í dájọ́ lórí ìkànnì yìí, a kàn máa ń mú un tí ń lọ wá fún yín ni. Kí làwọn èèyàn ń wí o, kí làwọn èèyàn sọ lórí àṣẹ tí iléeṣẹ́ ààrẹ pa fún àjọ EFCC pé kí wọ́n lọ gbẹ́sẹ̀ kúrò lórí àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó yá ẹ jẹ́ mọ́ wá fún wa. Gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́, Mr. Sanusi Saliu àwọn ní this was a deliberate attempt to present President Bola Ahmed Tinubu as a democratic hero, a script written to benefit the presidency and to present it as an institution that obeys the rule of fair game. Ọ̀rẹ́ nìkan yẹn o, tí ẹni yẹn ń gbìyànjú láti sọ ni pé àṣẹ tó jáde yẹn o, wọ́n máa gbé jáde ni láti jẹ́ pé kí àwọn aráàlú kan rí President Bola Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tó bọ̀wọ̀ fófin, tí ó jẹ́ adarí tí kìí tẹ òfin lójúmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹni yẹn ṣe sọ. Mr. Victor wọ́n ní thank you Mr. President, the timing of the EFCC's action inevitably creates the perception of political interference. Suspending the process at this critical moment is the fair and responsible course of action to preserve public confidence in the integrity and credibility of the Osun State governorship election. Ìjẹ́ nìyẹn sọ ní pé ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ wípé ẹ ṣé ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, torí pé àsìkò tí àjọ EFCC gbé ìgbésẹ̀ yẹn ló ṣe kí ni o, kò sí tàbí ṣùgbọ́n bẹ̀ wípé yóò jẹ́ kí àwọn èèyàn ó rí ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ipa pé èèyàn fẹ́ máa dúnkookò mọ́ ìjọba tiwantiwa láti fìdí múlẹ̀ ni, wípé àwọn èèyàn mọ̀ rí gẹ́gẹ́ bí ìgbà pé wọ́n fẹ́ pé ìjọba àpapọ̀ fẹ́ lọ́wọ́ agbára lórí ìjọba tí ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Ibrahim Hassan àwọn ní I commend the action of the Mr. President on this. Thank you sir Mr. President. Okay, ẹ jẹ́ wo tí
Dr. Aliu Isa tí wọ́n sọ. Dr. Aliu ní President Bola Ahmed Tinubu's directive ordering the EFCC to vacate the court order freezing the Osun State government's accounts raises important questions about the independence of democratic institutions and respect for the rule of law. If the government position is to allow institutions to carry out their constitutional duty,